أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون. wọ́n kò há mọ̀ ní pé Ọlọ́run mọ ohun tí wọ́n fi ń pamọ́ àti ohun tí wọ́n fi ń hàn sí gbangba. ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون. ó ń bẹ nínú wọn àwọn tó ṣe pé òpè ni wọn kò mọ tírà bí kò ṣe àgbọ́sọ wọn kò sì jẹ́ nǹkan kan àfi aláròsọ èèyàn. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون. nítorí náà ègbé ni fún àwọn ẹni tí ń fi ọwọ́ wọn kọ tírà lẹ́yìn náà tí wọ́n sọ pé ọ̀dọ̀ Ọlọ́run ni èyí ti wá kí wọ́n bá lè tà á ní iye owó díẹ̀ kan. nítorí náà ègbé ni fún wọn fún owó tí wọ́n fi ọwọ́ ara wọn kọ sílẹ̀ ègbé sì ni fún wọn pẹ̀lú fún owó tí wọ́n ń ṣe níṣẹ́. وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون. wọ́n sì sọ pé iná kò lè fọwọ́ kàn wá bí kò ṣe fún ọjọ́ tó ní òǹkà kan ni. sọ pé ẹ̀yin ha ti rí àdéhùn kan gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ni Ọlọ́run kì í yí àdéhùn rẹ̀ padà tàbí ẹ̀ ń sọ ohun tí ẹ kò mọ̀ mọ́ Ọlọ́run ni. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ ibi kan tí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ sì yí ká àwọn wọ̀nyí èrò iná ni wọ́n yóò sì máa gbé inú rẹ̀ láéláé. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. àwọn tí ó jẹ́ onígbàgbọ́ òdodo tó sì ń ṣe iṣẹ́ rere àwọn wọ̀nyí èrò ọgbà ìdẹ̀ra ni wọ́n yóò sì máa gbé inú rẹ̀ láéláé. وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. ẹ tún ṣe ìrántí nígbà tí àwa gba àdéhùn àwọn ọmọ Ísírẹ́lì pé ẹ má ṣe máa sin nǹkan mìíràn bí kò ṣe Ọlọ́run kan ṣoṣo kí ẹ sì máa ṣe rere sí àwọn òbí yín méjèèjì àti àwọn ìbátan yín àti àwọn ọmọ òrukàn àti àwọn tálákà kí ẹ sì máa bá àwọn ènìyàn sọ ọ̀rọ̀ rere kí ẹ sì máa kírun déédéé kí ẹ sì máa yan sàká. lẹ́yìn náà ẹ̀yin pẹ̀yìndà àyàfi díẹ̀ nínú yín ẹ̀yin sì ṣẹ́rí. وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون. ẹ tún rántí nígbà tí a gba àdéhùn yìí pé kí ẹ má ṣe tan ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe lé ara yín jáde kúrò ní ilé yín lẹ́yìn náà ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin sì ṣẹ́rí sí i ẹ sì jẹ́rìí sí i.
ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. lẹ́yìn èyí nìna ni ẹ̀yin ń pa ara yín tí ẹ sì ń lé apá kan nínú yín jáde kúrò nínú ilé wọn tí ẹ sì ń ṣe àtìlẹ́yìn fún àwọn ọ̀tá lé wọn lórí ní ti ẹ̀ṣẹ̀ àti àbòsí ṣùgbọ́n bí wọ́n bá wá bá yín ní ẹrú ẹ̀yin yóò rà wọ́n padà nígbà tí ó jẹ́ pé lílé wọn jáde pàápàá a ti ṣe é ní èèwọ̀ fún yín. ṣé ẹ wá gba apá kan tírà gbọ́ ni ẹ sì ṣe àìgbàgbọ́ sí apá kan? kò sí ẹ̀ṣẹ̀ kankan fún ẹni tó bá ṣe èyí nínú yín bí kò ṣe àbùkù ní ìgbésí ayé yìí àti pé ní ọjọ́ àjíǹde a ó dá ọ padà lọ sí inú ìyà tí ó le koko jùlọ. Ọlọ́run kì í ṣe onígbàgbé nípa ohun tí ẹ̀yin ṣe. أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون. àwọn wọ̀nyí ni àwọn ẹni tí ó fi ọ̀run ra ayé nítorí náà a kì yóò mú ìyà fúyẹ́ fún wọn bẹ́ẹ̀ ni a kì yóò sì ràn wọ́n lọ́wọ́. ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون. dájúdájú àwa fún Musa ní tírà náà àwa sì fi àwọn òjíṣẹ́ tẹ̀lé ara wọn lẹ́yìn rẹ̀ a sì fún Isa ọmọ Mariama ní àlàyé ọ̀rọ̀ tó hàn a sì fi ẹ̀mí mọ́ràn án lọ́wọ́. ó ha lè jẹ́ pé ìgbàkígbà tí òjíṣẹ́ kan bá wá dé bá yín pẹ̀lú ohun tí ọkàn yín kò fẹ́ ni ẹ ó bá ṣe ìgbéraga tó bẹ́ẹ̀ tí ẹ̀yin fi ń pe apá kan nínú wọn ní òpùrọ́ ẹ sì ń pa apá kan wọn. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. wọ́n sì wí pé èébì gbogbo ọkàn wa bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ti ṣẹ́bi lé wọn ni nítorí àìgbàgbọ́ wọn nípa báyìí ìgbàgbọ́ wọn kéré púpọ̀. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. nígbà tí tírà kan dé wá bá wọn láti ọ̀dọ̀ Ọlọ́run tí ó ń jẹ́rìí sí ohun tí ó wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni níṣáájú wọ́n ti jẹ́ ẹni tí ń tọrọ ìṣẹ́gun lórí àwọn ẹni tó jẹ́ aláìgbàgbọ́ ṣùgbọ́n nígbà tí ohun tí wọ́n mọ̀ tí wọ́n ti ń retí dé wá bá wọn wọ́n kọ̀ ọ́ nítorí náà ibi Ọlọ́run ń bẹ lórí àwọn aláìgbàgbọ́ èèyàn.
بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين. ibi ni ohun tí wọ́n fi ẹ̀mí wọn rà òun ni pé wọ́n ṣa ìgbàgbọ́ sí ohun tí ọlọ́run bá sọ̀kalẹ̀ ní ti ìlara wípé ọlọ́run sọ oore àjùrọ̀ rẹ̀ kalẹ̀ fún ẹni tí ó wù nínú àwọn ẹrúsìn rẹ̀ wọ́n fa ìbínú lórí ìbínú ìyà tí ń rẹni sílẹ̀ sì ń bẹ fún wọn fún àwọn aláìgbàgbọ́. وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين. nígbà tí a bá wí fún ọ pé ẹ gba ohun tí ọlọ́run sọ̀kalẹ̀ gbọ́ wọ́n á wí pé àwa gba ohun tí a sọ̀kalẹ̀ fún wa gbọ́ wọ́n sì kọ̀ ohun tí ó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ni òun ni òdodo tó ń jẹ́rìí sí ohun tí ń bẹ pẹ̀lú wọn wípé èéha ṣe nígbà náà tí ẹ fi ń pa àwọn ànábì ọlọ́run síwájú bí ẹ̀yin bá jẹ́ onígbàgbọ́ òdodo. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. ní dájúdájú ànábì Musa mú ìdí ọ̀rọ̀ tí ó yanjú wá báyìí lẹ́yìn náà ni ẹ̀yin mú ògèdèǹgbè màálùú ní olúwa lẹ́yìn rẹ̀ ẹ̀yin sì jẹ́ alábòsí èèyàn. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. àti pé nígbà tí àwa ṣe májẹ̀mú pẹ̀lú yín tí a sì gbé òkè ga sí àtàrí yín a sọ pé ẹ gbọ́ ohun tí a fún yín mú ṣinṣin kí ẹ sì gbọ́ ọ̀rọ̀ wọ́n wí pé àwa gbọ́ àwa kò gbà nípa báyìí a mú ọkàn wọn mu ìfẹ́ ògèdèǹgbè màálù yìí nítorí àìgbàgbọ́ wípé ibi ni ohun tí ìgbàgbọ́ yín fòòró ẹ̀mí yín sí bẹ́ẹ̀ bá jẹ́ onígbàgbọ́ òdodo. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. wípé tí ó bá ṣe pé tiyín ni nǹkan tí ó wà ní ilé ìkẹyìn ní ọ̀dọ̀ Ọlọ́run tí kò sí fún àwọn ènìyàn kankan yàtọ̀ sí ẹ̀yin ǹjẹ́ ẹ tọrọ ikú tí ẹ̀yin bá jẹ́ olódodo. ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. wọn kò ní tọrọ ikú láéláé nítorí ohun tí ọwọ́ wọn ti tì síwájú Ọlọ́run sì mọ àwọn alábòsí èèyàn. ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون. dájúdájú ìwọ yóò rí i pé àwọn ní ojú kòkòrò ju gbogbo ènìyàn lọ fún nǹkan ayé àti ju àwọn abọ̀rìṣà lọ
ọ̀kọ̀ọ̀kan nínú wọn ní yóò nífẹ̀ẹ́ kí a fún un ní 1000 ọdún lò ní ayé bẹ́ẹ̀ kí a fún un ní ẹ̀mí lò kò lè mú wọn bọ́ nínú ìyà ọlọ́run ni olùrí gbogbo ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين. wípé ẹni yòówù tí ó bá jẹ́ ọ̀tá fún Jibrila nítorí pé dájúdájú òun náà ni ó sọ̀kalẹ̀ sí ọkàn rẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tí ó jẹ́rìí sí ohun tí ó ṣíwájú rẹ̀ amànà àti ìròdùnú ni fún àwọn onígbàgbọ́ òdodo. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. èyí yòówù tí ó bá jẹ́ ọ̀tá Ọlọ́run àti àwọn màláíkà rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ àti Jibrila àti Mikaila ǹjẹ́ dájúdájú Ọlọ́run bá jẹ́ ọ̀tá àwọn aláìgbàgbọ́. ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون. dájúdájú àwa ti sọ àwọn àyà tí ó yanjú kalẹ̀ fún ọ ẹnìkan kì yóò ṣe àìgbàgbọ́ sí i bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀. أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون. ó hà lè jẹ́ pé nígbàkigbà tí wọ́n bá ṣe májẹ̀mú kan ìjọ kan nínú wọn á pàtì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn kò ní ìgbàgbọ́ rárá. ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون. àti nígbà tí òjíṣẹ́ kan láti ọ̀dọ̀ Ọlọ́run dé wá bá wọn tí ó ń jẹ́rìí sí ohun tí ń bẹ pẹ̀lú wọn apá kan àwọn tí a ti fún ní tírà gbé tírà Ọlọ́run sí ẹ̀yìn wọn bí ẹni pé wọn kò tiẹ̀ mọ̀. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون. wọ́n sì tẹ̀lé ohun tí àwọn èṣù kà mọ́ ìjọba Sùlẹ̀mánà ní ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni Sùlẹ̀mánà kò ṣe àìgbàgbọ́ ṣùgbọ́n àwọn èṣù ni wọ́n ṣe àìgbàgbọ́ tí wọ́n ń kọ́ àwọn èèyàn ní idán àti ohun tí a sọ̀kalẹ̀ fún àwọn màláíkà méjèèjì Hárótà àti Márótà ní ìlú Bábílà àti wípé wọn kò fi kọ́ ẹnì kankan àyàfi kí àwọn méjèèjì wípé àdánwò ni àwa jẹ́ má ṣe ṣe àìgbàgbọ́ ṣùgbọ́n wọ́n ń kọ́ láti ọ̀dọ̀ àwọn méjèèjì
ohun tí wọ́n máa ń fi ṣe ìpínyà láàrin ọkọ àti aya rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò lè fi ṣe ìpalára fún ẹnì kankan àyàfi pẹ̀lú àṣẹ Ọlọ́run wọ́n ń kọ́ àwọn ohun tí ó máa ṣe ìpalára fún wọn tí kò ní ṣe wọn ní àǹfààní dájúdájú wọ́n sì mọ̀ pé ẹni tí ó bá rà á kì yóò sí ìpín rere kan fún un ní ọjọ́ ìkẹyìn ibi sì ni ohun tí wọ́n ta ẹ̀mí wọn fún bí ó bá ṣe pé wọ́n bá mọ̀ ni. ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون. bí ó bá ṣe pé wọ́n bá gbàgbọ́ ni tí wọ́n sì bẹ̀rù Ọlọ́run dájúdájú ẹ̀san tí wọ́n bá rí gbà láti ọ̀dọ̀ Ọlọ́run ìbá dára jùlọ tó bá ṣe pé wọ́n bá mọ̀ ni. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ má ṣe pé èdè ra'ina ẹ bá sọ pé unzurna kí ẹ sì tẹ́tí sílẹ̀ ìyà ẹlẹ́tẹ̀ lérò ń bẹ fún àwọn tí kò gbàgbọ́. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. àwọn tí ń ṣe àìgbàgbọ́ nínú àwọn onítìrà àti àwọn abọ̀rìṣà kò fẹ́ kí oore kan ti ọ̀dọ̀ Ọlọ́run wá bá yín ṣùgbọ́n Ọlọ́run a máa ṣàlẹ́ṣà a máa ṣàní ẹ̀ṣà ẹni tí ó bá fẹ́ fún àánú rẹ̀ Ọlọ́run bá sì jẹ́ olóore tí ó tóbi. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير. ohunkóhun tí a bá parẹ́ nínú àyà kan tàbí a bá sọ di ìgbàgbé àwa yóò mú èyí tí ó dára jù lọ wá tàbí irú rẹ̀ náà àbí ìwọ kò há mọ̀ àmọ̀dájú pé Ọlọ́run ni alágbára lórí gbogbo nǹkan ni. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. àbí ìwọ kò há mọ̀ pé dájúdájú tí Ọlọ́run ni ìkápá sánmà àti ilẹ̀ ṣe ni bẹ́ẹ̀ ni kò sí olùṣọ́ kan fún yín láì jẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ sì ni kò sí olùrànlọ́wọ́ kan fún yín. أم تريدون أن تسألوا رسولكم كما سئل موسى من قبل ومن يتبدل الكفر بالإيمان فقد ضل سواء السبيل. àbí ẹ̀yin fẹ́ láti máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òjíṣẹ́ yín ní gẹ́gẹ́ bí wọ́n ti béèrè lọ́wọ́ Musa níṣíwájú ẹni tí ó bá ṣe pàṣípààrọ̀ àìgbàgbọ́ dípò ìgbàgbọ́ nítorí náà dájúdájú ó ti ṣìnà ojú ọ̀nà tààrà. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. ọ̀pọ̀lọpọ̀ àwọn onítìrà ní ń fẹ́ láti dá yín padà sí àìgbàgbọ́ lẹ́yìn ìgbàgbọ́ yín ní ti ẹ̀gàn láti ọ̀dọ̀ wọn lẹ́yìn
ìgbà tí òtítọ́ ti hàn fún wọn rí nítorí náà ṣe àforíjì fún wọn kí o sì gúnrí kúrò ní ọ̀dọ̀ wọn títí ọlọ́run bá yóò fi mú àṣẹ rẹ̀ wá dájúdájú ọlọ́run ni alágbára lórí gbogbo nǹkan. وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. ẹ máa kírun ní àkókò rẹ̀ kí ẹ sì máa mú sàká wá ohunkóhun tí ẹ bá tì síwájú fún ẹ̀mí ara yín ní rere a ó bá a ní ọ̀dọ̀ ọlọ́run dájúdájú ọlọ́run mọ ohun tí ẹ̀ ń ṣe níṣẹ́. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. wọ́n wí pé ẹnìkan kò ní lè wọ ọgbà ìdẹ̀ra àyàfi ẹni tí ó bá jẹ́ yẹ̀wúdí àbí nàṣàrà èyí ni èrò ọkàn wọn sọ pé ẹ mú ìdí ọ̀rọ̀ yín wá tí ẹ̀yin bá jẹ́ olódodo. بلى من أسلم وجهه لله وهو محسن